ẹgbẹ́ àwọn àgbà àti alágbára ilẹ̀ haúsá tó tún jẹ́ ẹgbẹ́ tó lẹ́nu jù ní ilẹ̀ haúsá ìyún ẹgbẹ́ Arewa Consultative Forum ACF wọ́n máa ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́dún 2027 bẹ́ẹ̀ náà ti sọ̀rọ̀ lórí ẹni tí ó di ààrẹ tó sì ti sọ̀rọ̀ lórí ibi tí wọ́n ń lọ lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027 ọ̀hún. ẹ rántí wípé ọdún yìí ni òṣèlú bẹ̀rẹ̀ ní pẹrẹwu bó tilẹ̀ jẹ́ pé ọdún 2027 gangan lètò ìdìbò yóò wáyé ṣùgbọ́n ọdún 2026 ni wọn yóò fi ṣe òṣèlú inú ẹ̀ ni wọn yóò ti ṣe ètò ìdìbò abẹ́lé láti yan àwọn olùdíje tí ó díje fún ipò lọ́dún 2027 yálà ipò ààrẹ ni o yálà ipò gómìnà ni o tàbí yálà ipò àwọn aṣòfin nílẹ̀gbìmọ̀ aṣòfin l'Àbújá tàbí ti àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tó sì jẹ́ pé níṣe ni àwọn olóṣèlú náà ti bẹ̀rẹ̀ sí ní máa sáré kiri lórí bójú òṣèlú tiwọn lọ́dún 2027 bí àwọn alátakò bá ṣe ti ń kó ara wọn jọ pàápàá sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu òun náà máa gbéyàbọ̀ dání kò gbé ọwọ́ àtọpọlọ ẹ̀ fún alágbàfọ̀ níṣe lòun fún rẹ̀ ló ti ń jára mọ́ṣẹ́ tí kò fẹ́ kí àwọn alátakò tọ́rẹ́yìn ẹ̀ eléyìí ló jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa gbìyànjú láti jẹ́ kí gbogbo àwọn gómìnà alátakò tí wọ́n mú ẹgbẹ́ àṣòlù alátakò dúró kó máa darapọ̀ mọ́nú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ bí wọ́n bá sì kà ní méní méjì láti ọdún tó kọjá báyìí kò dé ní àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú alátakò bíi 5 sí 6 tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fi ìwọ̀ òṣèlú ó ti fà wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn pàápàá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó sì fà wọ́n wọnú ẹgbẹ́ òṣèlú APC èyí tó jẹ́ kí àwọn gómìnà tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC ká tó 28 báyìí tó sì jẹ́ pé àwọn gómìnà péréte ìlókù nínú ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party pẹ̀lú NNPP tí àwọn jọ ní gómìnà kọ̀ọ̀kan ṣáà nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí bí ètò ìdìbò ọdún 2027 bí ó ṣe jẹ́ níṣe ni ẹgbẹ́ Arewa Consultative Forum náà jẹ́ kó di mọ̀ ọ́ pé àwọn ò ní kéde olùdíje kankan táwọn yóò ṣàtìlẹ́yìn fún lọ́dún 2027 nínú ọ̀rọ̀ tí agbẹnusọ ẹgbẹ́ náà ọ̀jọ̀gbọ́n T.A. Muhammad tó sọ inú jẹ́ kó di mọ̀ ọ́ wípé àwọn ò ní fòǹtẹ̀ lu olùdíje kankan ẹni ó bá wọlé ó wọlé ni ṣùgbọ́n ó ní gẹ́gẹ́ báwọn ṣe ṣe lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 ó ní gbogbo nǹkan tí ó ń dààmú àwọn nílẹ̀ haúsá àti gbogbo nǹkan tó ń jẹ àwọn níyà làwọn yóò kọ jáde táwọn yóò sì fún olùdíje kọ̀ọ̀kan láti wò ó àti láti sọ ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ náà àti tí wọn yóò ṣe sí bó bá dé ipò ààrẹ lọ́dún 2027 tó sì ní eléyìí làwọn yóò ṣe o táwọn ò sì ní fi òǹtẹ̀ lu olùdíje kankan lọ́dún 2027.